ìdí ẹ̀ gan nìyẹn tó fi yẹ ká lọ rí agbaninímọ̀ràn lórí ìgbéyàwó kí ìgbéyàwó wa tí ẹsẹ̀ rẹ̀ ti ń yẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká lè gbé padà dúró sórí ìnà. Abẹ́ni aya mi mo fẹ́ kí ìgbéyàwó wa kó forí sánsan ni. Èmi náà fẹ́ bẹ̀rẹ̀. Ǹjẹ́ mi ò ti kàn dín nínú Yorùbá yìí? Ṣó ṣe é ṣe kó jẹ́ Bádékúnlé ló lóyún ṣá? Kí mọ́ tọra mi, Adékúnlé gan mọ̀ pé òun kọ́ lòun lóyún. Ẹ̀yin tán Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV. Yes o my people, mo tún ti dé bí mo ṣe ń dé. Omi Ara dé lẹ́yìn nǹkan tí wọ́n drop lórí Libra TV. Ẹ̀yin tèmi weekend láwa yìí. Tí ẹ bá ń wá fíìmù tí ẹ fẹ́ wò, Omi Ara is number one. Like jẹ́jẹ́ kí n sọ ti apánikú fọ́ ti Lágbóńdókò. Ẹ̀yin tí ẹ bá gbádùn ti eré olóògùn ṣóyẹ yín bẹ́yẹn ẹ lè wo Lágbóńdókò. But lẹ́yìn Lágbóńdókò ẹ má gbàgbé Omi Ara. Omi Ara wọ́n sọ Yorùbá pọ́nbélé nínú múvì yìí. Múvì yìí mo rate ṣe rí àwa obìnrin tẹ́ bá ń gbọ́ àwa obìnrin mo ráyè mo sáfà àbí bá lọ ṣe ń sọ mo rí obìnrin mo sáfà obìnrin ṣe rí nínú fíìmù yìí Omi Ara ẹ jẹ́ ń fún yín wò gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe níbí báyìí mo máa ń fẹ́ kẹ́ wò díẹ̀ kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣóyé yín tí ó ní dàbí pé mo kàn ń rojọ́ mo kàn ń ká abẹ́yẹ bá ká oyè yín bẹ́ẹ̀ yẹn ni mo ṣe máa wò pé kí n fún yín wò kí n fún yín jẹ́ ń bẹ̀. Ó nira fún mi, ẹ ṣàánú mi. Bàbá onílé ẹ má bínú ṣé bẹ́ẹ̀ iná là ń bẹ̀ látàárọ̀. Yes sir. Láyé rẹ̀ mọ́tò wẹ̀lẹ́ sùn mọ́. Kí ni? Ṣùgbọ́n ẹ̀lẹ́ kelo. Ẹgbẹ́ ni mo ń pariwo. Sísà nílé ligi àlàbáyé sójú ọ̀nà ni. Bí ìbá ṣe bẹ́ẹ̀ fúnfun rẹ̀ tọ́jà tó ṣubú. Kí ló dé? Gẹ́gẹ́ bá ṣe rí ọmọbìnrin ìyá máa ń jẹ́ o. Kí ló lè fà á tí ìyá fi lè máa jẹ́ báyìí? Tí a bá fẹ́ mọ̀ a nídìí láti wo Omi Ara lórí Libra TV. Mo wá gbàgbé kí n wo ẹni tó kọ fíìmù yìí àmọ́ ẹni yẹn kò dùsìrè fẹ́ni tó kọ ẹ má bínú pé mi ò wo orúkọ ẹni tó kọ sísítà wa yìí Yetunde Alabi àwọn actress nìyẹn ẹ̀dẹ̀ ọmọ Wumi Toriola náà actress ni àwọn ọmọ mi wa yìí náà tí wọ́n ṣẹ̀ padà dé àwọn náà wọ́n gbìyànjú nínú fíìmù yìí múvì yìí máa rí tiẹ̀ ṣé mọ̀ pé mi ò sábà fún yàn fíìmù ní 10/10 rí mi rí tí wọn kọjá eléyìí mo rí tiẹ̀ 10/10 ẹ̀yin ti tèmi ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ need láti rush lọ wo Omi Ara àmọ́ kẹ́ tó lọ ẹ jọ̀wọ́ ẹ bẹ́ mi like fídíò ìkẹ́ tó lọ because ẹ mọ̀ pé mo gbé wá fún yín ẹgbẹ́ kẹ́ lọ wò pé torí pé kí ni kẹ́ máa waste time yín right and tó bá jẹ́ gbà kọ́kọ́ yín rè lórí ìkànnì mi ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì so that ẹ bá ti fẹ́ wo fíìmù ní weekend ẹ kàn wá sórí orí Ọpẹ́yẹmí Onítàn kẹ́ kọ́kọ́ gbọ́ bí mo ṣe polówó fíìmù yẹn fún yín oyè yín lẹ́yìn náà fi máa mọ̀ wípé ẹ ní waste time ṣé rí fíìmù yìí tẹ́ bá wò ẹ máa glue to your screen ni ṣóyè yín kò ní nídìí wípé bóyá impossible torí it is very interesting movie it's actually worth your time ṣé rí fún tẹ́ bá lọ́dọ̀ tèmi bá mi fẹ́ kẹ́ máa roam about lórí YouTube kẹ́ máa wò pé fíìmù oníkẹ́ máa wò ẹ ṣáà ti wá sórí Ọpẹ́yẹmí Onítàn ẹ máa rí èmi máa rate ẹ̀ fún yín this one is a 10/10 mo máa review mo máa rate yes this is the best movie that you will not waste your time watching ẹ jẹ́ n tún fún yín díẹ̀ sí. kó tó wọlé sọ ẹ tí kò ní ìpàdé ọlọ́jà kásìmù nítorí ti pàdé. Ẹ jẹ́ rántí o ẹ jẹ́ rántí Abeni kọ́ lórúkọ ẹ̀ ẹ má sọ fún mi pé ẹni tí mò ń dáná lọ́sàn-án lóru fún lélẹ̀ ó nínú òbí lélẹ̀ aṣẹ́wó lásán ni wo bí mo ti gbọ́n pa ẹ̀ dáadáa wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi wọ́n lò níyà ò ní bàbá ò lẹ́bí bẹ́ẹ̀ lò lára èmi tẹ̀rù pé ibẹ̀ ló pèsè ni àṣegì ẹ̀ pẹ̀ka káàkiri ni gbélé pawólẹ̀ gbọ́n mi fẹ́fẹ́ bíná bá jó lóko àjàlá délé ròyìn. tókẹ́ kí ni kí ló di mo pamọ́ ẹni. gbélé pawó ó nàbì gbélé pawó. Abeni dúró. Fún ọ̀pọ̀lọpọ̀ wa tá bá ti wo polówó fíìmù tàbí tá ti ń dúró de ti pẹ́ ẹ wo ẹ ní láti tètè rush lọ ṣe kíni láti lè lọ wò this is a 12 hours ago tí wọ́n upload 152k
like seriously Libra TV ẹ ṣé gan fún eléyìí tẹ́ upload ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ṣé rí ká ní ẹ̀gbọ́n yìí ti mọ̀ ní kó ti gbọ́ àbúrò ẹ̀ ń báyìí ẹ má jẹ́ kí n spoil ẹ̀ fún yín. I'm not a spoiler. I don't want to spoil it for you. So ẹ̀yin tọ́pẹ́ yẹn ẹ tètè máa lọ báyìí sórí Libra TV because tẹ́ bá máa fi máa wo fídíò yìí ìjọ Friday ló máa bọ́ sí and it's àti súnmọ́ weekend already. So ẹ̀yin tèmi ẹ má jẹ́ kọ́rọ̀ pọ̀ màá tún máa rí yín nínú fọ́nrán mi tó ń bọ̀ èmi ní tiyín ẹ̀yin tèmi ó dàbọ̀.